Ó ní tọ́jú ẹjọ́ tó ọlọ́run àfọ́pá tó ní wọ́n fẹ́ wọn ẹjọ́ tó ọlọ́run kó ṣàánú wa àánú la fẹ́ kẹjọ kásìjọ ní òwà kẹjọ tó ọlọ́run kábà gbogbo àti ìkọsẹ̀lẹ̀ sílẹ̀ kẹjọ tó ọlọ́run abẹ wọn ní ẹjọ́ tó ní dààmú ọjọ́ wọ́n síjọ àánú wò wá. Wọ́n síjọ àánú wò wá àṣọdún dùnú ní ìbànújẹ́ la wà Oriyomi lẹ̀ àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta àti láìmí àti pírísípà lọ́jọ́ nítorí ọlọ́run ẹ wo àwọn èèyàn àlè jẹ àlè mú àlè sinmi àlè sùn inú ìbànújẹ́ la wà àjọlọ́lá jùlọ ni aráàlú àǹbẹ̀bẹ̀ ni ẹ̀sà lówó wà inú ìnira la wà àlè jẹun àlè sùn àlè mú ẹ dákun ẹjọ́ nítorí ọlọ́run abẹ ẹjọ́ náà wà abẹ ìjọba òkè ẹ síjú àánú wò wá àlè jẹun inú ìnira la wà ìpàdé Oriyomi ń kó òkèlè ẹjọ́ inú ìnira la wà ẹ̀sà ló wà ẹ síjú àánú wò wá. Bàbá Tinubu lè rẹ gbá tọrọ ẹbí òtítọ́. Torí àwọn aláàbíyàwó àdì ẹjọ́ ọ̀gá máa dá Oriyomi sílẹ̀ àti àwọn tí wọ́n mú ìdìbò torí àwọn àdì. Torí pé ìgbà tí mo wà ní ìṣòro kan Oriyomi òǹdẹ̀wájú rẹ̀ ṣùgbọ́n ó ń tó ìṣòro mi nígbà tí ó mọ̀ mí gan. Ìdí ẹ̀ nìyí tí mo fi kí wọ́n jọ mo àpíl sí àwọn ìjọba àti ìjọba ìpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kan jọ kẹ́ bá rí ní Oriyomi àtàwọn tí wọ́n mú tí mo torí rẹ̀ tẹ̀lé wọ́n wá nìyí. The reason why I'm here is that I want our federal government and state government to please, I'm appealing to them on behalf of the city people as we are here, that they should release Oriyomi Hamzat and the people arrested. That's why I'm here, because Oriyomi has helped me. I don't know, I've never stepped in front of him like this, but he helped me a lot. And I want federal government, state government to please release them. That's why I'm here. Please. My name is Apostle Peluola Akitayo. Let him state it. Please say your name, sir. Apostle Peluola Akitayo. Subhanallah. Apostle Peluola Akitayo. Your name, ma'am. My name is Karim Tuli. Please hold on. My name is Karim Tuli. Your name, ma'am. My name is Karim. What do you do, ma'am? I'm a businesswoman. So why are you? I'm here to represent the trading women, because when we hear Ṣé káwọn obìnrin wá sí ibi? Àwọn èèyàn ti wà lẹ́yìn. Let's take it again. My name is Karim Tuli from Abidjan, Oyo. I'm representing women, because we have association, and this man that was arrested is our helper, is our lover, Alhaji Hamzat Oriyomi. He always help those in need. So when we hear what happened on the 18th, we felt sad, and we are now using this medium to appeal to those people that the incident affect, that they should be pleased have mercy upon Alhaji Oriyomi Hamzat and Queen Naomi. Likewise, the principal that was the third party. We are pleading that the federal government, the state government should have mercy upon our helpers. Allah He used to help people. Most especially we market women. Anytime that we need his attention, he always answer us. In financially, morally, in every aspect. So we love him very much, and we are pleading, please, federal government, Oyo state government, local government, they should have mercy upon our people. They should have mercy on Alhaji, on Queen,
Naomi, likewise principal. Please, ẹ jọ̀ọ́, à ń fi àkókò yìí, a fi ń bẹ Ọ̀yọ́ state government, a fi ń bẹ federal government, wípé kí wọ́n jọ wọ́n bá wa bójú àánú wo Alhaji Hamzat àti Queen Naomi, likewise principal. Àwa ìyálọ́jà, èmi wá represent àtàfijọ́ mo ti wá lọ́yọ̀ọ́, àwa represent ni pé kí wọ́n jọ tá a bá wo bíbà Ìwó wà ń bíbà yìí, bẹ́ẹ̀ni Ẹdẹ wà ń bíbà yìí, Ọ̀ṣun wà ń bíbà yìí, Ọ̀yọ́ wà ń bíbà. Alhaji Hamzat Oriyomi kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe àánú, àwa fẹ́ kí àánú tí wọ́n ṣe yìí àwa bẹ̀bẹ̀ ní kí wọ́n jọ wọ́n bojú àánú wò wá. Ọ̀pọ̀lọpọ̀ tí Alhaji ràn lọ́wọ́ nípa jíjẹ mímu wọ́n ń bẹ́ńlé tí wọ́n ń sunkún báyìí. Àwọn kan wọ́n tí Alhaji ń sanwó oṣù fún wọ́n ń bẹ́ńlé tí wọ́n ń sunkún báyìí. Àwọn ọmọléèwé tí wọ́n ń sanwó skul wọn wọ́n ń bẹ́ńlé tí wọ́n ń sunkún báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, à ń bẹ federal government, à ń bẹ Ọ̀yọ́ state government, à ń bẹ local government, gbogbo àwọn aláṣẹ là ń bẹ pátá pé ẹ bojú àánú wà. Orúkọ mi ni Karim Tóyìn. Ẹni sùúrù màmá. Karim Tóyìn láti Àfijó ọ̀nà Àfijó local government. Area commander wa ti dé. Obìnrin làwọn náà, ìyá làwọn náà, ẹlẹ́nijú àánú làwọn náà. Wọ́n á wá. Àwọn ta ni bọ̀mọ́sẹ́yìn ni lídà gbogbo àwọn tó wà níbi ní àbíta ló jẹ́ bí lídà tàbí tó lè ṣe. Àtún ní ìyálọ́jà ìyálọ́jà. Ẹ ní sùúrù. Àtún ní lídà tó lè sùúrù. Ní sùúrù kí wọ́n ti lè ní sùúrù. Many friends. Only people are rude. The only company make it Stop DPO Yemen. I'm a manager for that. This is my colleague. I don't know you, sir. You came to our station here. You're supposed to introduce yourself to me. It's only you that I don't know. Immediately I enter. This is my own jurisdiction. It's your jurisdiction, but I don't myself. I don't know you. And that is why. No, hold on. Okay. Please, look at this staff who knows me. I have been coming here. Many of the occasions you made. That was what I said. You guys should introduce myself in my division. I cannot come to your station and be asking you to introduce yourself. If you come to my division, you can ask me to introduce myself. Because you don't know maybe I'm the DPO or not. Other police officers may be here. What do you want to do for you? That is exactly why I'm here. Okay. It's because of you that I'm here. Okay. As I see him talking, that's why I said the commissioner of police called us, and the area commander and everybody is coming, and that's why you see me here. This place is under me, and even if anything happens or nothing happens, I normally come here to cover you. So as of this, I was thinking you are part of them. That's why. That's why I was asking you. We have addressed them. That was why we are putting everything under control. Sir, that is why I was asking you, who are you? Okay. So if we are part of them, I will not just tell them that my area commander, my other people are coming to address them. So I thought you are one or no. Everything is under control. What happened was, he's my he's my assistant manager. When he has seen them before coming towards this place, so he had actually made to make arrangements. So before they got here, he came out to wait for them. So as soon as they got there, he addressed them. That was when he was able to calm them down. So after coming, then I went in to call the cameramen to come and record. You understand? So we are just only telling them to move back. So once they move back, they can be able to do the interview, and they will be done with. díẹ̀ tí bá ti ń bí wa. ẹ má sọ kankan mọ́. ẹ dákẹ́ ẹni sùúrù ọ̀yá. ẹ káàsán o. àwa síbí. nǹkan tí ẹ ń béèrè fún. NTA kọ́lẹ̀ ń bá jà. Gbogbo ọdún tẹ̀ ń ṣe so that NTA will bring it to life. But tí o bá sí proper arrangement tá a bá tọ́ bó ṣe yẹ ká tọ́
yóò dẹrùn onídìí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá tìjà wá ẹ bá nǹkan kan wá ẹ̀hónú lásán lẹ̀ fi hàn so nítorí ìdí èyí màá rọ̀ yín ní orúkọ Ọlọ́run ẹja ṣohun gbogbo ní mẹ́lọ́mẹ́lọ́ àti létòlétò àwọn NTA manager ti wà ń bí wọ́n ti gbọ́ pé ti wà round that's why they brought their camera out gbogbo tó bá máa ṣe níbí they will listen to you they will camera it and they will broadcast it but tẹ́ẹ̀bá lè control àwọn tó wà níbẹ̀ yẹn tẹ́ẹ̀bá jẹ́ kán da gbogbo ẹ̀rú that's why I'm talking I am not supposed to talk my area commander is coming and that's why the information I was trying to pass across to you so ẹ dákẹ́ bá sọ fún àwọn thank you so much. Ani ẹ̀sùn sẹ́yìn. dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ẹnjìnìà Ṣèyí Mákindé aláàánú mẹ̀kúnnù ni wọ́n wọ́n ṣàánú wa lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oyèkún àti àwọn yòókù wọn aláàánú wọn wá ní jẹ́ ó lé mi ó sì ní tán mọ́ ṣe fẹ́ mi àtìgbà tí mo ti gbọ́ báyìí ọkàn mi ti porú sára ń ṣe wàhálà ẹ bá wa bẹ̀ gómìnà wa tán jọ tó lọ́nà aláàánú làwọn náà jẹ́ fún wa Alhaji Oriyomi sì tún kópa ribiribi tí ò jẹ́ ká tún máa fi tiwa ká tún máa fi bí ti gómìnà wa lọ́wọ́ wọ́n ń ṣàánú wa gbogbo ni wa àlọ́pọ̀ alẹ́ ní kankan ó ní nǹkan tí wọ́n máa ń ṣe fún wa ọdún yìí ní ìsìnkú dùn nílé wa ọdún yìí ó dùn àtọ́ndì 23 láti pé ọdún bẹ́ẹ̀ wọ́n ṣe wá bí ìgbà tí wọ́n sanwó tí gómìnà sanwó fòṣìṣẹ́ ni àròkè ni wọ́n kán bá wa ṣàánú wọn kán jọ torí Ọlọ́run gbogbo àìṣedéédé wọn kán fi rọ̀ sí ànábì Muhammad kán fi rọ̀ sí wọn lára kán sì fi rọ̀ sí ọjọ́ bíi tiwọn náà lára a mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ó tóbi kò jẹ́ nínú tiwa náà ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ gbogbo tí ó bá ṣẹlẹ̀ ọba tó ní wá lónìí ẹni tí ò ní dọ́là ilé ò ní súbà kí gómìnà owó ṣàánú wa kán bá wa fàánú gbà wá ní ìtàn ṣe lára wa pọ̀ ebi ń pa wá kí wọ́n mọ̀ jẹ́ kó ń bá rò tún padà pọ̀ ń lù àwọn náà wọ́n láwọn òfò ń bára o wọ́n sì tẹ́wọ́ gbà wá wọ́n fàánú gbà wá bí scholarship bá dé wọ́n bá wa fáwọn ọmọ wa àwọn ọmọ wo sí lábẹ́ gọ́tà kan wọ́n ń ṣe wá láàánú ẹ̀ka wa bẹ́ẹ̀ gómìnà wa àtijọba àṣàlẹ̀ àtijọba òkè tó síjú àánú wò wá ọdún ó dùn nílé wa tó fàánú gbà wá abẹ́bẹ́ ni o. Mama, wọ́n sọ̀rọ̀ dáadáa. So, ẹ̀ náà láàrin ìṣẹ́jú kan péré ni láàrin ìṣẹ́jú kan kẹ́yìn náà ṣùgbọ́n láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ báwo ló ṣe rí ní ìhà ilé tí àti pé àwọn nǹkan wo ni Alhaji máa ń ṣe tí ó jẹ́ pé ẹ ti ṣe àgbọ́yẹ̀ nígbà tí wọ́n kí lẹ sì fẹ́ ní kúkúrú láàrin ìṣẹ́jú kan kí ìjọba ó ṣe ìjọba òkè ìjọba gbogbo ìjọba kí lẹ fẹ́ wọn ṣe. ẹsẹ̀ ìlú omi ti yẹ ṣé kí n tọ́ ṣẹlẹ̀ àtìgbà bẹ́ẹ̀ mo kí wọ́n jọ nítorí ìtọ́lọ́ kí wọ́n ṣàánú wa sẹ́mi tí mò ń wò yìí àṣà tí sẹ́mi kọjá méje wọ́n pe nípa lọ́rùn pé mo rà àánú gbà látọ̀dọ̀ Alhaji Hamzat Oriyomi kò jẹ́ ká ló ní mi bí mo bá tajà gbèsè ni bí mo jẹun kò ní wọnú àbí ẹ̀kọ́ ni àwọn ọmọ mi gángan pàápàá gan mọ́ kọ̀sẹ̀ tí wọ́n wà mọ́ kọ̀sẹ̀ tí wọ́n wà náà ní ìsìn
pẹ̀lú Alhaji Hamzat torí ẹgbẹ́ ìṣèlú kọ́mà ni wọ́n ti oore fún gbogbo ọmọ kéékèèké ni torí pé fún kílẹ̀ ìbáṣukú débẹ̀ báyìí yọ rẹ́rìn jáde ni tí àwọn ìjọba olúwa tá a wá ní kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n síbi àwọn mẹ̀kúndùn táàlẹ́ ní kankan tó ẹ̀kọ́ Ọlọ́run lágbó tì àtàwọn òṣìṣẹ́ àti gbogbo wọn pátápátá kí wọ́n ṣàánú wa ni kí wọ́n síjú àánú wò ni kí wọ́n bá ní fi wọ́n sílẹ̀ ni gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pépéré náà ni iṣẹ́ ta 12 years kò gbọ́dọ̀ wọgbó èyí títí ìṣàánú náà rè ọ̀run náà gbọ́dọ̀ sọ ọ́rẹ́ ṣe kí wọ́n jọ nítorí tọ́lọ́ àbẹ̀ wọn ni àrẹ̀wọ́ ẹ̀bẹ̀ ni kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n ṣe wá láàánú kí wọ́n dákun gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà gbogbo àwọn ìjọba tá a ní àtòkè àti ìsàlẹ̀ ní kí wọ́n dákun òwò ọmọlúwàbí ni wọ́n wáyé kí wọ́n ṣe àánú mi ni o wọ́n má jẹ́ kí n láre o wọ́n má jẹ́ kí n ṣẹ̀sí o ẹ̀rọ àmì ẹ̀bẹ̀ ni ẹ̀dá fún mi wọ́n jọ nítorí tọ́lọ́ wọ́n bá ní kí wọ́n lẹ̀ ní o wọ́n bá ní kí wọ́n lẹ̀ ní o ẹ̀gbọ́n ló jẹ́ lé ọ̀rẹ́ ìjẹun agbára bíbí ni o bọ́lá tó wọ́n máa wẹ̀ láwa o orí ìkẹgbẹ́ kaná lọ́pọ̀ wọ́n sọ fún o ọdún ìbànújẹ́lẹ́jẹ́ bọ́ ọdún ìbànújẹ́lẹ́jẹ́ bọ́ wọ́n sì àánú wa ni o àánú la bẹ̀bẹ̀ fún o àwọn Come on.
dá sí o ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí ẹ dákun ẹ ṣàánú wa asẹ́yìn tìlú sẹ́yìn ẹ dákun o ẹ ṣàánú wa o nígbà tí ilé gbọ́n ẹjọ́ o gbogbo ẹ̀yin lọ́balọ́ba lẹ̀ yóò bá ẹ dákun ẹ bá wa dá sí o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹbẹ̀ yín ni o ẹlẹ́ ọ̀tẹ́ wa lọ́wọ́ o ẹ dákun ẹ ṣàánú wa. Ọkùnrin bá ti ń sọ ẹjọ́ o ẹ̀bẹ̀ náà bẹ̀ yín o ẹ bá túlẹ̀ o. Dúró.
ìjọba ìsàlẹ̀ àbẹ̀yìn púpọ̀ àbẹ̀yìn ẹ̀yìn lẹ́gbọ̀n àbẹ̀jọba òkè ìjọba ìsàlẹ̀ àbẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ ẹ̀yìn lẹ́gbọ̀n àbẹ̀jọba òkè ẹ ṣàánú fún wa ẹ má bàa sọrí ìjọba ibẹ̀ ẹ ti báwọn mọ̀mọ́ àwọn tí ń sáré ju àwọn tẹ̀yìn lọ. adé ń sáré ju àwọn tẹ̀yìn lọ. adé ń sáré ju àwọn tó wà lẹ́yìn lọ. ẹja dúró kún fìdé ẹja dúró kún fìdé space yẹn ti pọ̀ jù space yẹn ti pọ̀ jù. ẹdú ẹ máa dúró lákàn ọ̀ya.
Olúbàdàn. Látàdé Olúbàdàn ṣèkéré àti àwọn afáàdà gbé ètò lọ ilé. Ilé Ládọjà gbé ó yá. Wọ́n á délé Ládọjà inú Bódìjà lọ́wọ́ ọmọlé rẹ̀. Náà kámẹ́rà tó ń mọ ọmọlé rẹ̀. Àwọn ọdún náà sáré bẹ́ẹ̀ ní sáré yẹn náà àwọn náà sáré. Oriyomi Hamzat ò mọ kankan pẹ́ kò mọ kankan ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa bẹ̀bẹ̀ ní o ká bẹ̀bẹ̀ ní àtàkọ́ o ẹ jọ̀ọ́ tó lọ́kọ́ gbogbo ẹni lọ́ba nílò àgbẹ̀ ẹ jọ̀ọ́ wa wà láàrin ìdájọ́ àti Wow.
yẹn ẹdúró ni ẹdúró ni. àní ẹdúró ẹdúró dọ́kítà náà wà ẹdúró àní ẹdúró. ẹ má sùn wájú náà ẹdúró láwọn ẹdúró. adé sọ bẹ́ẹ̀ fún wọn ọ̀dà mi. irú bí kọ́ láti dúró ẹja mọ́ ẹ̀mẹ́ntì ẹ̀ inú ogun tó ìdí ìdí. ẹja àwọn èèyàn ó kún gbogbo kọ̀rọ̀ yìí. ẹja àwọn ó kún gbogbo kọ̀rọ̀. Mama, ẹni sáré eré tẹ̀ sáré ń fà wá hùn. Eré tí o tó wá eré èdè ń pọ̀ jù. Ẹ̀rọ bá gbé kámẹ́rà sí. Ìyálọ́jà ẹ̀rọ bá gbé kámẹ́rà sí. Thank you.
very peaceful. Very peaceful. Invite all of us to there. Invite all of us òdodo ló gbé dání o. ẹwù ẹ̀yìn ewu kò ní ẹ̀yìn àwọn yẹn ti jọ ìwọ̀n bàjẹ́ nígbà tó bá yẹ tó ní bọ́sọ̀pù láti orí bíríjì ọjà pọ́ọ̀kì láti orí bíríjì ayọ́pàá pààkì sí ìjà pẹ̀ ó pààkì kalẹ̀ ní oṣù ìwà. tó bá ṣe ń lo ojú ọ̀nà ńlá àwọn èèyàn ó kọ́ káàdì sí òòlù pẹ̀lú. ẹ̀jẹ̀ ká tún rẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ ká tún rẹ̀ lọ́wọ́ ká tún rẹ̀. Mama mẹ ṣáájú wa àbí ṣáájú ọ̀nà kọ́ mi. Ẹ má ṣáájú wa. Mama fi ẹlẹ ni o. Ẹ filẹ̀. Ayé òkè Ìbàdàn. Gbogbo jagunjagun Ìbàdàn ń dé. Ẹ bá wa tó níjà mí lọ. Gbogbo àrà àwọn aráàlú. Àwọn ẹbí dára yìí wọ́n lọ yà wọ́n. What's my idea? Ẹ wá ṣàánú wa, ó ní ká ṣàánú wa, òun náà ní kó wá jẹ.
wọ́n ti ti géètì. Àwọn ni wọ́n ti géètì. Wọ́n ti géètì kan. Ẹ káàárọ̀, ẹ káàsán jáde. Cameraman bọ̀. Àgbàlagbà tó lè sí. Ẹ sì jù. Ìjọba jẹ́ èèyàn mọ́ sí jù ní. Láti wà bí. Àti omi. Ọkùnrin ẹ̀yìn. Ẹ̀fà, ẹ̀jẹ̀ bá ṣe pọ̀. Ẹ̀sùn náà sí lẹ́yìn. Lórí bàbá àti sẹ́yìn. Ó yà wọ́n ọmọ mi ẹ̀ bọ̀. Ọ̀la ọ̀la. Kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀.